ó mà ṣe o ọmọkùnrin kan ṣoṣo tídáyà bí ó bẹ́ sí kànga ńlọrọrin ló bá gbọ̀run alákejì lọ. Àdúrà tí gbogbo abiyamọ ayé tí wọ́n máa ń gbà ni pé kọ́mọ kó má ṣáájú òbí lọ sí ọ̀run alákejì, ṣùgbọ́n irú àdúrà yìí kò ṣẹ fún abilékọ Idayat Ahmed tó jẹ́ pé ọmọ kan ṣoṣo tó bí tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulateef ló ṣe bẹ́ẹ̀ tó ti gba ọ̀run alákejì lọ báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ àtòtọ́rẹ́ lọ́wọ́, wọ́n ní nídàájí ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ní Abdulateef ni wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ tó bẹ́ sí kànga tí ó sì ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé òkú ọkùnrin ọ̀hún ni wọ́n gbé jáde ní agboolé Bọ́lárìnwá tó wà lágbègbè sẹ́ńtà gbòòrò nílùú Ìlọrin tí ṣe olúìlú ìpínlẹ̀ Kwara. Òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé nígbà tí iléeṣẹ́ panápaná tán fi ìròyìn náà léde gbà tọwọ́ alukoro ẹgbẹ́ àjọ ọ̀hún ìyẹn Hakeem Adekunle. Alukoro iléeṣẹ́ panápaná nípínlẹ̀ Kwara Hakeem Adekunle tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé ṣe ni àwọn pa ìpè pàjáwìrì látàgbélé Bọ́lárìnwá sẹ́ńtà gbòòrò nílùú Ìlọrin pé ọ̀dọ́mọdékùnrin kan ó ti ṣe bẹ́ẹ̀ ó bẹ́ sí kànga. Nígbà táwọn débẹ̀ òkú ni ẹlẹ́jà ń tà, òkú ẹ̀ ni àwọn gbé jáde. Nígbà tí àtúntàrẹ́rẹ́ kàn sí ilé Bọ́lárìnwá sẹ́ńtà gbòòrò nílùú Ìlọrin níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti mọ ọ̀rìn kìnìún báwo ló ṣe ṣẹlẹ̀. Báyìí ni àwọn olùbánikẹ́dùn ni wọ́n ní ṣe ni ọ̀dọ́mọdékùnrin Abdulateef tó jẹ́ ẹni ọdún 34 years ló ṣe bẹ́ẹ̀ tó mu oògùn olóró kó tó di pé ó ṣe bẹ́ẹ̀ ó bẹ́ sí kànga, tí wọ́n sì ní Abdulateef yìí òun ni ọ̀kan ṣoṣo ọmọ tí abilékọ Idayat Ahmed tó bí sáyé kó tó di pé ó di èrò ọ̀run báyìí. Nígbà tí ìyá ọ̀dọ́kùnrin tó dolóògbé yìí ń sọ̀rọ̀, nígbà tó ń sọ̀rọ̀, abilékọ Idayat Ahmed tó jẹ́ ìyá olóògbé ó ní ṣàdédé ni wọ́n ránṣẹ́ sí òun láti ilé àwọn yìí pé Ahmed ní òun ṣẹ̀ òun kí òun sì dáríjì òun. Báyìí ni òun sọ pé kò ṣẹ̀ òun rárá àti pé tó bá ṣẹ̀ òun, tó bá ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ òun ti dáríjì pátápátá. Wọ́n ní báyìí ni wọ́n ránṣẹ́ sí òun tí òun dáná fún Lateef. Nígbà tóun dáná fún kò sì jẹ oúnjẹ náà látàrí pé òun gbààwẹ̀. Báyìí ni àwọn lo oògùn tó yẹ kó lò, àwọn lo oògùn náà fún kó tó di pé wọ́n ní ọmọkùnrin ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ó bẹ́ sí kànga, bó tilẹ̀ jẹ́ pé òun bá ìgò tó fọ́ ní inú ilé rẹ̀ níjọ́ náà lọ́hùn-ún. Nígbà tí ẹni tó jẹ́ ọkọ ìyá olóògbé nígbà tó ń sọ̀rọ̀, ó ní òun ti kìlọ̀ fún Lateef pé kó yé máa lo àwọn oògùn tó jẹ́ pé yóò ṣe àkóbá fún àgọ́ ara rẹ̀. Ó ní nígbà táwọn dé inú ilé rẹ̀ àwọn rí i pé ó ti fọ́ ìgò kalẹ̀. Báyìí ni àwọn mú lọ sílé, wọ́n mú lọ sí ilé ọ̀dọ̀ ibi tí wọ́n ń gbé tó sì jẹ́ pé wọ́n tilẹ̀kùn mọ́. Báyìí ni ó ṣe agídí tó jálẹ̀kùn tó sì tún já kànga lóru, ọjà kànga tó sì ṣe bẹ́ẹ̀ tó bẹ́ sínú kànga ọ̀hún. Ó ní eléyìí ó ṣẹ̀yìn àwọn ìmúkùmù tí Abdulateef tó mu, òun ló ṣe bẹ́ẹ̀ tó rán lọ sí ọ̀run alákejì.